kò sẹ́ni kankan tó pàdánù ẹ̀mí wọn bí. èèyàn kan kú. wọ́n fẹ́ jáde gbogbo ara sì jáde ojú wíńdò bọ́gláàrì èsì ti bò ẹsẹ̀ rẹ̀ jáde síta ìrànlé ọrùn rẹ̀ ó ṣàn struggle láti jáde so kádàrá Ọlọ́run ṣàn. àjádù ẹ̀mí rẹ̀ gbogbo ara àdúgbò gbọ́ àwọn àjádù. then ó rí i pé ní pálọ̀ yẹn iná yẹn ti pọ̀ ló ṣe ń try láti struggle gba window jáde. kò sẹ́ni tí ò dìde sí wa Ọlọ́run níbi sí wa. mo kí gbogbo ojú tó ń wò mí ńlé, ojú tẹ́ ẹ fi ń wò mí ojú ọ̀hún ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí ọ̀hún ò ní di o. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ìyẹn nílùú Ìlọrin ní àdúgbò kan tá à ń pè ní Abáyàwó Alórí. Ọmọ kan la gbọ́ pé ó jóná mọ́lé. Àsìkò ẹ̀rùn láwà yìí ẹ jẹ́ á ṣọ́ra, pàápàá nígbà tí gbogbo nǹkan ti gbẹ, tí pápá ti gbẹ, tí oko ti gbẹ. Ẹni tí ó jóná mọ́lé ọ̀hún ó jẹ́ ẹni ọdún 41. ìwádìí jẹ́ kó yé wa pé arákùnrin yìí ó kàn lọ sílé ọ̀rẹ́ rẹ̀, ó ní pé òun fẹ́ lọ sùn, ó lọ sùn ńbẹ̀. ohun tó yani lẹ́nu ńbẹ̀ òun náà ni pé nínú gbogbo àwọn èèyàn tó ń gbélé ọ̀hún ó nìkan náà ló jóná mọ́lé. ṣùgbọ́n ìwádìí ò wá sọ pàtó ohun tó fa ilé jíjó ọ̀hún. Èmi bá mi mo sọ̀rọ̀ ṣe ẹ láyé bá tanná sílẹ̀ ẹ bá tanná sílẹ̀. A gbọ́ pé iná ọ̀hún bẹ̀rẹ̀ sí jó láti yàrá àjókòó tá à ń jókòó sí tá a mọ̀ sí sitting room. nígbà tí ọmọ yìí bọ́ sí yàrá èyí kó jáde ńbẹ̀, ó gbìyànjú láti gbẹnu fèrèsé jáde ṣùgbọ́n irin tó wà ńbẹ̀ ó há lọ́rùn débi pé kò lè jáde ńbẹ̀. nígbà tí a bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí ẹ jẹ́ á gbọ́ ohun tí màmá tó wà lára ayálégbé ọ̀hún, ẹ jẹ́ á gbọ́ ohun tó sọ. èmi ni Ọmọbọ́láńlé Alábí. àbò ní lè rí wí ni ká pé láti lè tútù mú ni. kò sí wàhálà yìí náà súnmọ́ bí gbogbo ọ̀gá tá a bá ń dúró léde káwọn náà lè ẹ súnmọ́ wọn kò sí wàhálà. tútù mú ni. ẹ pẹ̀lẹ́ tó lórí ọ̀rọ̀ iná yìí wọ́n lẹ́yìn náà wà nílé, báwo ló ṣe ṣẹlẹ̀, kí ní tẹ̀lé orí sọ nípa ẹ̀. ṣàdédé nìkan bíi aago kan bọ̀dá mi sá pariwo Ya Rasulullahi ẹ bóde ẹ jáde gbogbo ará àdúgbò ẹ gbà wá, kí ni ń ṣẹlẹ̀. àbáfọ̀ ọ̀sẹ̀ wọ́n pè wọ́n lóru, ìgbà tí fi jáde kan ti bàjẹ́. ṣé ẹ kàn jáde bá iná. a bá iná ni àwọn náà jáde wọ́n bá iná ni ó kú àti jáde báwo lẹ ṣe wá jáde. àti ẹ̀mọ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe jáde kó àmọ́ mẹ́. bá ṣe jáde ẹ ṣe wá rí nǹkan yín mú jáde, ṣe rí nǹkan kan mú. bí mo ṣe wà ní mo wà wọ́n ṣe sùn náà ni wọ́n ṣe jáde ní ọ̀rí kankan. ẹ rí nǹkan kan mú. gbogbo wọn pátá àtẹnitọ́ ẹ̀ṣẹ̀ yìí mọ́ mo ń gbọ́ àtẹni rédíò tọ́mọ rẹ̀ kan dàgbà gbogbo wọn wọn rí ní kankan mọ́ ìrọ̀rùn sùn ó ní kí wọ́n gbọ́ rédíò Tọkùnrin. ẹgbẹ́ bẹ́ẹ̀dì náà ni mo fi fóònù mi sí. gbà tí mo pa rédíò yẹn náà ni lè mọ ibi tó 9 ṣẹlẹ̀. minutes nǹkan tó ṣẹlẹ̀ mọ́. ẹni tí ó wá kú níbi nǹkan tó ṣẹlẹ̀ yìí, báwo lẹ kí ni tẹ̀lé sọ nípa ẹ̀, wọ́n ló fẹ́ gbìyànjú láti jáde. ó gbìyànjú ajá gbìyànjú ó gbìyànjú. ó fẹ́ jáde gbogbo ara sì jáde ojú wíńdò bọ́gláàrì èsì ti bò àjádù ẹ̀mí rẹ̀ gbogbo ará àdúgbò gbọ́ àwọn àjádù ọ̀rẹ́ rẹ̀ yìí náà dùn kò sẹ́ni tí ò dìde sí wa kádàrá níbi tá a dúró sí. Ọlọ́run níbi sí wa.
ìgbà tó fẹ́ jáde kò sẹ́ni tó tiẹ̀ rí láti ràn án lọ́wọ́ kókórí ẹ̀. kò sẹ́ni tó lè ràn lọ́wọ́ kálukú ọmọ bó tiẹ̀ ṣe jáde ọ̀rẹ́ gan fẹ́ pọ́ sí. akẹ́ ń pariwo pé ajá ń bẹ́nu ilé ajá ń bẹ́nu ilé ó tó bí 1 hour sí 2 hours káwọn panápaná tó dé. ní báyìí tó wá jẹ́ pé ẹ rí nǹkan kan mú jáde nínú ilé tí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ kíjọba ṣe fún yín lórí ọ̀rọ̀ yìí. Ìrànlọ́wọ́ wọ́n bó ṣe ràn wá lọ́wọ́ tí ó sì rà wọ́n tí ṣẹlẹ̀ tí ó ràn wọ́n lójú. ọ̀dà ọlọ́run á dúró tì yín gbogbo àwọn tí ó ń gbọ́ náà ọlọ́run á jẹ́ kó lùrànlọ́wọ́ ká dìde lórí ọ̀rọ̀ yìí ìjọba náà dìde lórí ọ̀rọ̀ yìí ẹ pẹ̀lẹ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ ẹ pẹ̀lẹ́. ẹ̀rí báyìí ayé le ayé pé méjì ayé pé gba búburú ò ní ṣe wá ìbànújẹ́ kan ò ní súnmọ́ ẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ńlé a mà tún ṣèwádìí lóòótọ́ lára ẹnìkan tó jẹ́ ayálégbé tó jẹ́ ṣe pé ìbànújẹ́ ṣẹlẹ̀ nípa alé jíjó sóhun náà ibi pé gbogbo dúkìá ẹ̀ pátápátá òun náà níná padà jó ẹ̀já gbọ́ ohun táwọn náà ní láti bá wa sọ àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ẹ̀já gbọ́ ohun tí bàbá yìí ní láti bá wa sọ lórí ẹ̀. tó lára àwọn tí ó jẹ́ olùgbé inú ilé ọ̀hún náà ní a ní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn pé ká tiẹ̀ mọ̀ pé báwo ló ṣe ṣẹlẹ̀ gan yes sir ẹ máa pẹ̀lẹ́ ọ̀rọ̀ iná yìí báwo ló ṣe ṣẹlẹ̀. Actually ní òru it was after 1 ó tó time tí mo máa ń dìde láti ìsàdúrà so ni mo kàn jáde mo ṣe sílẹ̀kùn entrance mi mo bọ́ sí passage mo ṣe ń dé passage yẹn mo kàn ṣáàrí mo ṣe ń dé passage mo ṣe ń sílẹ̀kùn pípé kí n ṣàlùwàlá níbi passage ṣàdédé mo kàn ṣáà wo the other room mi yẹn mo kàn ṣáà rí pé iná ó ṣẹyọ mi ò mọ kókó tó bẹ́yà kí ni ó fà á ní tó fà á àbí báwo ni ó ṣe ṣẹlẹ̀. ṣé wọ́n múná dé ni àbí kò síná kí wàá ní tẹ́tí ẹ̀ lè ṣàkíyèsí pé bóyá ó lè farú nǹkan báyìí. tí n bá sọ pé bóyá bákan ọlọ́ọ̀ nìkan ló mọ nǹkan téèyàn mọ̀ ṣá tó mo ṣe ń jí aim tèmi ni pé kí n bọ́ síbi tí mo ti máa ń ṣàlùwàlá mo fẹ́ ṣàlùwàlá mo ń ṣílẹ̀kùn náà mo rí iná. ẹ rí iná tó kàn ṣẹyọ níbẹ̀. even rírí tí mo rí gan bí ìgbà tó yẹ kó bẹ́ẹ̀ wọ́n múná dé ni mo fọkàn sí. tẹ́ ẹ̀ mọ̀ pé nǹkan ti ń jóná. so later ìgbà tí mo ṣáà rí pé kíní ẹ̀ ó ń pọ̀ sí i ni mo ṣe wá súnmọ́ bẹ́ẹ̀ láti wò mo rí pé iná yẹn ti pọ̀. iná yẹn ti pọ̀ gan. ìgbìyànjú wo lẹ wá ṣe láti rí pa ńgbà tẹ́ rí àbí báwo ló ṣẹlẹ̀. so it's only Almighty Allah nìkan ni ó lè bá mi appreciate everyone within our community. because mi ò lè sọ pẹ̀lú ìgbìyànjú tí ọ̀pọ̀lọpọ̀ gbà ṣáwájú kó tó di pé bóyá àwọn fire service kó tó di pé wọ́n dé náà so bọ̀ ọpẹ́ mi ó lọ sọ́dọ̀ Ọlọ́run then ó lọ sọ́dọ̀ gbogbo àwọn olùgbé àwọn tó jẹ́ ti àdúgbò yìí náà àdúgbò rather and again pẹ̀lú fire service because in that it's only Almighty Allah nìkan ló lè bá mi. àmọ́ nígbà tí náà ìṣẹ̀lẹ̀ ṣe rí nǹkan àwọn ẹrù yín kó jáde ńbẹ̀. kò sí nǹkan kan náà ṣé bí gbogbo ẹ̀ náà lélẹ̀. ẹ rí nǹkan kan mú jáde ńbẹ̀. even the slippers ló kéré jù àti títí mi àti títí gbogbo àwọn ọmọ ni. ẹ rí nǹkan kan mú jáde. even ọmọ tí ó wà níbi ilé tí iná tó ti ṣẹ́yọ pẹ̀lú ariwo mi náà ló jí. because ọ̀dọ̀ títí bíbá yìí ni apartment ti tẹ̀lé so àwọn apartment yòókù ẹgbẹ́ ń bì yẹn ọ̀tọ̀ ni apartment tí náà yẹn ti ṣẹ́yọ. ok bí ariwo mi bó ṣe ṣe òun náà ni ilé òun náà gbọ́ náà fi jáde ló fi dìde then ó rí i pé ní pálọ̀ yẹn iná yẹn ti pọ̀ ló ṣe ń try láti struggle gba window jáde. kò sẹ́ni kankan tó pàdánù ẹ̀mí wọn bí. èèyàn kan kú náà ní títí ọmọ tí mo sọ yẹn Abdulfatai.
ó gbìyànjú láti jáde ní kò wá ráyè jáde through the window invert ẹsẹ̀ rẹ̀ jáde síta. síta is only ọrùn rẹ̀ ó ṣáà struggle láti jáde so kádàrá Ọlọ́run ṣáà. Ó dà pẹ̀lú bó ṣe wá ṣẹlẹ̀ báyìí kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kíjọba lè ṣe fún yín àti gbogbo èèyàn tí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yìí, gbogbo aráàlú kí ni tẹ́ ẹ fẹ́ tẹ́ lè ṣe fún yín. sí nǹkan kan tí mo fẹ́ tó jí pé Ọlọ́run náà nìkan ni ó lè ràn mí lọ́wọ́ because ní alternative kankan. Kò síbi tẹ́ ẹ lè sùn, than ibi kò sí aṣọ, kò sí nǹkan kan. so kò sí anything. Ipe bóyá tí màá ní pé bóyá bákan. Ó dà. Gẹ́gẹ́ bí tí mo bẹ lọ́hùn àánú lọ́pọ̀lọpọ̀. Nínú ilé ọ̀hún yàrá 35 òun náà ni agbọ́pọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n yàrá 5 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló jóná 30 tó kù nǹkan kan ò ṣe wọ́n. Ilé ọ̀hún ń bẹ ní nọ́mbà 158 ilé aláparun àìsàlẹ̀ alóore nílùú Ìlọrin òun náà ló ti ṣẹlẹ̀. Búburú ò ní ṣe wá, ìbànújẹ́ kan ò ní súnmọ́ ẹ̀dẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ńlé. Ọmọ Aláṣẹ Media ẹ máa wò ó ní gbogbo ìgbà, ẹ subscribe síbẹ̀, búburú kan ò ní ṣe wá. A ní a fi tó wa létí ni o pé àsìkò ẹ̀rùn láwà yìí ẹ̀jẹ̀ á kọ́ bí a ṣe é sá fún ná. Iná ayé ò ní jó wa o, iná ọmọ ò ní jó wa, dúkìá wa ò sì ní jóná láṣẹ Òdùmarè. Ẹ ṣé o. Àtìrẹ́tìrẹ́ o ọmọ Aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ Aláṣẹ.